bàbá wa lọ ọ̀rọ̀run ìdẹ̀ra Babátúndé lọ ọ̀rọ̀run ìdẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí Babátúndé lọ ọ̀rọ̀run ìdẹ̀ra. Bàbá wa lọ ọ̀rọ̀run ìdẹ̀ra Babátúndé lọ ọ̀rọ̀run ìdẹ̀ra òkókó mọ́tò ọwọ́ ọmọ ló kú sí Babátúndé lọ ọ̀rọ̀run ìdẹ̀ra. Ikú dóró ẹ mọ́ kú ojú òpó di àfẹ̀bòjòkú ẹnu sàún ṣọ̀fọ̀ ọ̀pá láńbọ̀ tí èbó fọ́ onígbàǹso rìṣò erinwo nínú igbó àjànàkú ti sun bí òkè ọjọ́ kan là á joyin ọjọ́ kan là á jàdò àtòyìn àtàdò àlọ́jọ́ kan là nílé jẹ́ mọ́ ọjọ́ kan là wálé ayé bàbá wálé ayé wọn a mọ̀ kí ni kú ewu ọmọ èèyàn tá a kíkú ewu ọmọ ń jọ sí náà ni ó tún wá di ẹkú rọ́jú tí ó padà kẹ́yìn ẹkú ewu ọmọ. Bàbá wa Ọládélé Peter Abíọ́dún Sunday Bátúndé ó wá wọ́ kàálẹ̀ lọ kò sẹ́ni tí ò ní ikú kọ̀ọ̀kọ̀ mọ̀mọ́ sẹ́ni tí ò ní ikú kò sẹ́ni tí ò ní gbọ̀ọ̀rùn lọ kò sẹ́ni tí ò ní ikú tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò ó di gbére ó di kèsè ọ̀dàrìnà kó ó tún dojú àlá ó di bá a tún wálé ayé tá a padà wá ayé ọmọ ikú dóró ikú pa kése ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2005 ní kòwé kan ké kòwé ọ̀hún ké kòwé ọ̀hún ọ̀hà ikú wọlé wẹ́rẹ́ ó mẹ́nire lọ Ọládélé Peter Abíọ́dún mọ̀ ń gbọ́rùn sọ̀hún lálákejì mọ́jọ́kùnrin kọ́ ọmọdé kò ló ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni kọ́ ọmọ bá wọn jẹ ikú pagbe bí ẹni tí ò lè dárò ikú wá pàlùkò bí ẹni tí ò lè kó sùn ikú wá pa lékèlèké bí ẹni tí ò lè kẹfun ikú mú bàbá eré lọ ńlẹ́ ooo mọ̀ gbọ́rùn sọ̀hún kó o mọ̀ gbọ́rùn ṣògo lálákejì ìyá wa Ọládélé Deborah okú léde olólùfẹ́ rẹ okú àtẹ̀mọ́ra ọlọ́run tí sọkò pó á sọkọ fún ọ Èdùmàrè ò ní ṣẹ̀rùbà yẹn mọ́ sàmì àṣẹ fáyà olóríire ó ṣe ó mọ̀mọ́ ṣe gbogbo ọmọ olóògbé pátá ẹ kú rọ́jú bàbá yín tó lọ ìbáṣe pé kú gbowó mẹ́bẹ̀yàn ọ̀bá fún ikú lówó ìbáṣe pé ikú gbàgbó mo lẹ́ẹ̀bá rẹ̀ ran àgbò fún ikú dóró ikú ò gbowó ikú ò gbàgbó bẹ́ẹ̀ ni ikú ò gbòbì bàbá tó bí ń lọ́mọ ni ikú wọlé mú lọ Ọládélé Peter ọmọ wọn nílùú Ọ̀yàn níjọba àbílẹ̀ Odò Ọ̀tìn nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ọmọ Ọ̀yàn pátá ẹkú lédè ẹni re tó lọ ìbáṣepá ikú láyé ni ará àgbà àwọn dà o ará àgbà àwọn dà o ará àgbà àwọn dà o Samson Ọlájídé okú lédè bàbá rẹ tó lọ Elijah Ọlálékan àtìyàwó rẹ Deborah ẹkú rọjò ẹni re Àìsáyà Babátúndé okú àfaradà Èdùmàrè òní ìṣe tiyín náà ní kíákíá ẹ gbò bí olúgbógbó ti gbó ẹ dàgbà bí olúgbàǹgbà ti rí gbà ẹ wà á dàgbà ẹ fọwọ́ pawú ẹ sì fẹ̀yìntì ẹ mọ̀ jẹun ọmọ ẹ kú rántí ọdún kẹẹ̀ẹ́dógún ti bàbá yín tó lọ Mercy okú lédè bàbá onínúure bàbá wa Ọládélé Peter Abíọ́dún Sunday Bátúndé gbogbo ẹbí ń ṣe lédè lẹ́yìn rẹ ikú dóró ikú pakése Sunday Bátúndé o Sunday Bátúndé o Sunday Bátúndé o gbéra nílẹ̀ kò dìde a kì í bá ní rìn ká mọ́ mọ́lé ẹni èmi mọ́lé bàbá rẹ tó bí ọlọ́mọ ǹlẹ́ o ìwọ lọ́mọ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọlọ́fà abìdí mi níyọ́ ọmọ abisujára gbada èdè pẹ̀rẹ́pẹ̀rẹ́ mo kúnlẹ̀ wọn parẹ́lẹ́jọ́ mọ́ ǹlẹ́ ọmọ gúnugún igúnugún tí mo rí mọ́ dásà kẹ̀rírí àkàlà ni mo rí mọ́ dásà kẹ̀m̀bẹ̀rù ìyẹ̀rú ọ̀kín ni mo rí mọ́ dásà làǹlápá ọmọ ọlálọ́mí mo rí mọ́ dásà làǹlọ́bẹ ó sì rọra làmí o bọ́ ọ bá làmí mọ̀ jábí ó gbilẹ̀ lápá mi èdè pẹ̀rẹ́pẹ̀rẹ́ mo kúnlẹ̀ wọn parẹ́lẹ́jọ́ nú ikú tí mo lóore lọ Bátúndé o
ó di gbére ó di kése ó tún dárìnà kó ó wá dojú àlá. alukoso ọlọ́fà ẹgbẹ̀je ní ṣe nílé bátúndé alubẹ̀ǹbẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alukìrìn ìtìgbín ọlọ́fà ẹgbẹ̀dínlógún àkẹ́bàjẹ́ ńlọ́bọmọ ọlọ́fà mọ́jọ̀jẹ́ ń jọ́ sí ọ̀fà ọmọká ẹrú ẹ̀ lọ́mọ ká ọlálọ́mí ọmọ abísùjó kọ ìjàkadì kátàkìtì lóró ó tọ̀fà ìjà kan tí wọ́n ń jà lọ́fà ń jọ́ sí ilé ọlálọ́mí ó sojú ebè ó sojú uporo nínú oko ìbá sojú olóko ìbá làwọn ẹ̀yin lọ́mọ pínre láàre búure ìkan ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọlálọ́mí ọba ní kọ́ wọn lóru bàbá kì í lé yín àfi dárin ni. máa bí lọ́fà o ọlálọ́mí ìyẹ̀rú ọmọ lọ́fà o. bàbá wa ọládélé peter abiodun sunday gbogbo ẹbí ní ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ń ṣe ìrántí ọdún kẹẹ̀ẹ́dógún tí bàbá ti jáde láyé ó di gbére ó dárìnà kó ó tún dojú àlá. bàbá wa lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra bàbá túndé lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí. bàbá túndé lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra. bàbá wa lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra bàbá túndé lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra.